Hello, ẹ mọ̀ tún kú ọjọ́ méjì kan. Ṣé ẹ mọ àǹtí Rámọ́tà onítíátà? Ọmọ ọdún mélòó gan-an lẹ pè arábìnrin yìí? Kí sì lórúkọ rẹ̀ gangan? Ọmọ ìlú wo ni? Ṣé kò ní yà yín lẹ́nu tí mo bá sọ fún yín wípé àǹtí Rámọ́tà kì í ṣe Yorùbá? Rámọ́tà Adétù lórúkọ rẹ̀ ń jẹ́. Àǹtí Rámọ́tà ni gbogbo èèyàn sì mọ̀ sí. Nígbà tó wà ní kékeré ló ti dàbí ẹni pé ó ní àìsàn kékeré kan, èyí tí ó dí àti ga, tóbi tàbí lómi lára rẹ̀ lọ́wọ́. Òun ló fà á tó fi kúrú ju ọjọ́ orí ẹ̀ lọ. Bó ti wá kéré jọjọ́ orí ẹ̀ lọ yìí, gbogbo èèyàn pàápàá jùlọ àwọn tó gbọ́ èdè Yorùbá ló mọ̀ káàkiri àgbáyé. Bó tilẹ̀ jẹ́ wípé òun fúnra rẹ̀ kò mára rẹ̀ sí adẹ́rìn-pòṣónú, ìṣesí àti ìhùwàsí rẹ̀ ó panilẹ́rìn jọjọ láàrin àwọn tó gbọ́ èdè Yorùbá. Ṣàṣà lẹni tí ò mọ àǹtí Rámọ́tà. Kódà bí wọ́n bá ti gbọ́ ohùn rẹ̀ lásán, wọ́n mọ̀. Wọ́n bí àǹtí Rámọ́tà nílùú Ìkòròdú, ìpínlẹ̀ Èkó lọ́dún 1981. Ọdún 2024 tá a wà yìí ló máa pé 43 years. Tó o bá ń gbọ́ no gree for anybody, àǹtí Rámọ́tà ló ń jẹ́ bẹ́ẹ̀. She no dey gree for nobody. Kí ló ṣẹlẹ̀ ẹ́ tún ti bẹ̀rẹ̀ ni? Ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ló fẹ́ràn rẹ̀, ó sì máa ń fi gbogbo ìgbà sọ pé ọ̀rọ̀ ọkùnrin ò sí lọ́kàn òun o, tàbí pé à ń ronú pé a fẹ́ bímọ. Nínú àwọn fọ́nrán kéékèèké tí a mọ̀ sí skits, ọ̀pọ̀lọpọ̀ ni àǹtí Rámọ́tà ti kópa. Nílẹ̀ yìí, kódà àwọn tó wà lókè òkun gan, wọ́n máa ń fi ohùn ránṣẹ́ láti gbọ́ tẹnu àǹtí Rámọ́tà. Kò wá sí bẹ́ẹ̀ ṣe fẹ́ gbọ́ ohun tí àǹtí Rámọ́tà máa sọ tí ò ní pa yín lẹ́rìn, torí lọ́pọ̀lọpọ̀ gbà tẹ́ ẹ bá ń wírú, òun á máa wírù. Kódà bẹ́ẹ̀ bá bí pé ọmọ ọdún mélòó ni yín, ọjọ́ orí rẹ̀ ò tí ì kọjá ọdún 5 rí, á ní máa ti pé 5 years, máa ti pé ọmọ ọdún 5. Àǹtí Rámọ́tà ọ̀kan gbòógì láàrin àwọn òṣèré tíátà. Gẹ́gẹ́ bí mo ṣe sọ lẹ́ẹ̀kan, ọmọ ìpínlẹ̀ Ẹdó ni àǹtí Rámọ́tà, wọ́n sì ní èdè tiwọn tó yàtọ̀ sí Yorùbá pọ́nbélé tí à ń sọ yìí. Èwo nínú àwọn skit àǹtí Rámọ́tà lẹ̀yin fẹ́ràn jù? Ẹ jẹ́ ká pàdé ní comment section. Ẹ ṣé púpọ̀.